àwọn tilẹ̀ Yorùbá wa ń bí ńkọ́. Kí ẹ bọ́ fìlà. Wọ́n ní ìgbéraga kú. Wọ́n ní ìgbéraga ọ̀lẹ́ identify mọ́ wa torí òótọ́. Torí òótọ́ tẹ̀ ń sọ. Gómìnà fúnra bá ń pè wọ́n náà wọ́n wà. Ó rò pé àwa ní ìdòwò àníìdòwò. Mo ti pe gọ́ọ̀mù lọ́wọ́ bí nìyẹn. Owó pẹ̀lú àti sọ bí. Ọmọ Haúsá. Ọmọ Haúsá. Mo fi yẹ kó kọ́lé fún mi òbèrè lọ́wọ́ ẹ̀ o. Ọlọ́run ló bí fún mi. Àpapọ̀ àwọn tó wọ́n ti lè wá fún ọmọ orí. Àbúrò dárúkọ. Bàbá. Wọ́n ti pè mí fún owó ẹ̀ nígbà Jonathan aláàfẹ́. National award sir. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èpè àti ìgbéraga náà gbé bẹ́ẹ̀. Ìgbéraga bẹ́ẹ̀ gba ìgbéraga. Àti ṣàánú lágbára. Wàá dínà ààrẹ, wàá dínà àwọn ọmọ ẹ̀. Sọ́dọ̀ bá fún ẹ lágbára ṣe lè ṣe. Ọlọ́run bá fún ẹ lágbára kò ṣeé ṣe. Kí wọ́n á gun mọ́tò, kọ́mọ ṣọ́ọ̀ṣì máa gun mọ́tò. Ní ṣọ́ọ̀ṣì sì máa ní fún èèyàn 100 mọ́tò. By so far. Wọ́n kọ́ ló máa mọ́. Bàbá ìgbà tẹ́ máa jókòó inú nàpẹ́ bù. Eléyìí náà tó tún ṣó pé ẹni yìí èèyàn Ọlọ́run ni. Simplicity to the core. Mo ń ṣe bẹ́ẹ̀ bó ṣe wèmí láti lọ ayé tèmi nìyẹn. Ẹ bá tó fọn yín màá wò pé kí ni fọn yín. Bóyá kì í ṣe fún yín. Ẹ má ṣe. Bóyá o tó fẹ́ yẹ ká gbọ́. Ó jẹ́ ẹni tó kú lẹ́ẹ̀lẹ́. Àánú Ọlọ́run ni. Kò sí ohun tí a mú wá sáyé bẹ́ẹ̀ ni kò sí ohun tí a ó mú lọ sí ọ̀run alákejì bó ti ṣe sọ̀rọ̀ ọ̀hún nìyẹn o lọ́gọ́ tí tẹlifíṣàn lórí fún àwọn ọmọ Yorùbá pàdé Primate Babatunde Elijah olórí ìjọ ṣọ́ọ̀ṣì Inri ọkùnrin òjíṣẹ́ Ọlọ́run ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fa kò mọ́ òkun yọ pàápàá lórí iṣẹ́ ìyanu ètò ìrónilágbára fún àwọn ọmọ ọ̀jọ́ àti aráàlú àti ohun tí yóò ṣẹlẹ̀ ní Nàìjíríà bí ìlú ṣe fojoojúmọ́ ayé le sí i. Primate sọ̀rọ̀ pàápàá nípa àwọn gómìnà ilẹ̀ Yorùbá kódà ó yànnà náà débi pé ìgbéraga ohun ẹ̀mí mo tó báyìí ló ń yọ àwọn kan lẹ́nu o àwọn ta ni o níwájú ta ni ọ̀rọ̀ rẹ̀ o látẹnu ẹni àmì òróró tó gbé wa débẹ̀ dáadáa. Rárá sà. Àwọn àpò àṣeyẹ. Àwọn èrè ní sà. Akúfọmọ nìyẹn ṣe. Lẹ́nìí nǹkan táwọn èèyàn rí ni wọ́n rí láti bí 21 days gan ni kò sílẹ̀ nìkan. Ẹ̀rín àwọn opó lọ́wọ́, ẹ̀rín àwọn aláìní lọ́wọ́, ọjà tí ò sí rú ẹ̀rí pé nǹkan tó ń tà ní 70,000 ẹ̀ ń ta 20,000. Ẹ ṣà ìgbésẹ̀ ìsà kílẹ̀ bí arrive pẹ̀lú ẹ̀. Sorry. So ìgbésẹ̀ ìsà kí ló fà sà? Ṣé explain? Ọlọ́run bá fún ẹ lágbára, o ò lè ṣe. Ọlọ́run bá fún ẹ ní òye ẹ̀. Ohun tó lè ṣe, a lè sọ̀rọ̀ lórí ẹ̀. Ìwọ́n tó dẹ̀ lè ṣe, wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So, gbogbo nǹkan ẹ̀, Ọlọ́run la kò fún, òun ṣe ènìyàn. Wọ́n tẹ̀lé kan sọ ni pé ìjọba gbọ́dọ̀ fún ẹ̀kọ́ lára àwọn tó bá wù. Mo ṣe olóṣèlú nìkan la gbọ́dọ̀ máa ṣe kí ni. Wọ́n tó yẹ kí ìjọba ìfìlè máa fìlè. Wọ́n bá pe àwọn tó ní ìmọ̀, àwọn tó yé. Ìlọ́mà lọ ní báyìí lọ. Ilé ṣe pé ẹkùn wà lẹ́gbẹ́ olóṣèlú àti ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ olóṣèlú. Ìjọba tó wà bẹ́ẹ̀ ni. Ní àná sà ìjẹta ọ̀rọ̀ tẹ́ sọ́nà ìjẹta ìgbà tẹ́ ń fáwọn èèyàn ní oúnjẹ yẹn pé kíjọba wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ̀yin awíkọ̀kọ́ lójú ọlọ́rọ̀ ní ọ̀pọ̀ gbalẹ̀ ti sòtọ́rọ̀ fáwọn ìjọba pé bá pè ní ní pé à Primate o ó yá bá wa ṣe tẹ́ máa gbà lọ́wọ́ tẹ́ máa gbà sà. Bí wọ́n ṣe olóṣèlú ìmọ̀ràn lálẹ́ fún wọn lára ìmọ̀ràn yẹn kò tẹ̀ háì àjọ afẹ́ tó ju bẹ́ẹ̀ lọ ara ìjọba máa ń kò tán wọn ọ̀dẹ̀ láì láti máa kò tán so wọ́n ṣàtẹ̀lé nǹkan tó dáa nítorí ìlú òrọ̀gbọ́ wọ́n bá ìnira má bàa gbé fún àwọn èèyàn tó báyìí lọ a ti sọ ẹ́lẹ̀ láti 2019 pé àwọn èèyàn máa revolt against ìjọba nípa ìnira
so bàtẹ́ ẹ̀jẹ̀ máa wọlé náà èyí ti sọ̀rọ̀ ẹ̀ náà pé ìlera ń bọ̀ àwọn ọmọ ìjà àjọ ìlera káàbà múra bá ṣe sọ ìpàdé máa sọ wọ́n crash price wọ́n máa kó fún gọ́ọ̀nà lórí àwọn gọ́ọ̀nà náà wọ́n máa ṣe tara wọn wọ́n kó owó fún àwọn technocrats àwọn ọba gọ́ọ̀nà àbí òjíṣẹ́ olúwa tó tọ́ láyé ara wọn tó mọ̀ ń pa ẹ̀ iṣẹ́ tó mọ̀. bàbá ẹ ṣe dáadáa o kọ́lọ́run ọba kí ó tó bàbá kún yín àwọn tó wá jẹ́ tí wọ́n ní this call prophet ni o àwọn pastor àwọn ìmáàmù ni o táwọn náà tọ́lọ̀ ní kí wọ́n kọ́ ní lọ́wọ́ dáadáa kí ni mẹ́sẹ̀gì yín fún wọn látàrí tẹ́yìn ṣe yìí. kò sí mẹ́sẹ̀gì kankan fún wọn nítorí pé ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn ẹ̀bùn ni wọ́n ṣe nǹkan tá à ń kà ń wò wọ́n ṣe nǹkan tá à ń fi ìmọ̀ wá kiri Ọlọ́run máa ń yọ̀ǹda ẹ̀ fún èèyàn tiẹ̀ tó bá ti fún ẹ òtítọ́ nǹkan ẹ̀yà ti ṣe láti 21 days ago èyí ni ó pé 19 days so àṣolówó a ní ilé ní bàálà ńlá àbí London àti Amẹ́ríkà kó iná lára a lè gbé kọjá àwọn ayéré lẹ́kọ̀ọ́ àti ṣàánú lágbára wàá dínà ààrẹ wàá dínà àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bá fún ẹ lágbára ṣe lè ṣe ọlọ́run bá fún ẹ lágbára kò ṣeé ṣe. sà bíbí ṣe wá lásìkò yìí ìdẹ́ ń ṣe yìí kí ni cost so far. What so far? No cost owó tẹ ná so far since 21 pẹ̀lú ilé tẹ̀ ń ṣe yìí bíbí ṣe rí pé wẹ́ wọ́n yìí. Nítorí bẹ́ẹ̀ olówó tó bá mọ́ lọ́n tí ó ti kú olórí ẹ̀kú mọ́ lọ́n láti ṣàánú fáwọn èèyàn ayọ̀ wà láti ṣàánú fún èèyàn owó tí mo ná kò ṣeé sọ ó kọjá trillion so ìjọba lọ pé à ń sọ iye owó àákùn ọ̀nà àti dán mo ti ń ṣe láti bí 30 years ní bíbá mo ti ṣe láti bí 25 years 13 náà bọ̀ 25 years àwọn tó lẹ̀ ń ṣàánú wa díẹ̀díẹ̀ kó má pa wọn àmì mo ṣe owó ṣọ́ọ̀ṣì o owó gbà kó fi jẹ gbà kó fi mú mo dá máa kúlẹ̀ nínú tó wá ná faraàlú padà. ẹ lè rí wàá lu jìbìtì dábàá lu jìbìtì àti ìwà tuntun mo ti tẹ 37 níṣẹ́ olúwa 37 years 30 years àdá ṣọ́ọ̀ṣì lẹ́yìn 37 years níṣẹ́ olúwa lẹ́yìn ká lọ kí ọlọ́pàá ká lọ sí prison ká lọ ṣàánú wọn bẹ̀ ló yá lọ ní ọ̀dẹ̀ mo lè mọ ẹ̀wọ̀n ní yàrá mi mo ń ṣe nǹkan tá a máa kọ ó kàn máa fáìn kò sí nǹkan tó lè ń bẹ̀ bẹ́ẹ̀ tó dáa ká dẹ̀ wọṣọ tó dáa ká dẹ̀ jẹun tó dáa lásìkò tó dáa ká dẹ̀ rí pé àwọn èèyàn mú wọn dùn kí wọ́n á gun mọ́tò kọ́ wọ́n ṣọ́ọ̀ṣì máa gun mọ́tò ní church sì máa ní fún èèyàn 100 gun mọ́tò. By so far wọ́n kọ́ ló máa mọ nínú wa ti lọ ọ̀fà ayé wọn á sì ṣe ní Sunday ilẹ̀ yìí a máa break yẹ a fẹ́ máa ta a máa kọ́ kàtà 20 million fún church wa ilẹ̀ bedroom flat wọ́n dẹ̀ sọ 10 years ilẹ̀ yìí 10 years a kọ́ kí ló tún kù. Sir, on the hospital English version. on the lights of okay. Every Friday láti June àwọn afáwọn èrò ní ọ̀fẹ́ àwọn aláṣọ ọ̀nà yìí ta ló lè ṣe committee olúwa kí ló jẹ́ community so kò sí àwọn tó ń pè community so ọkọ tí wọ́n ti ṣe láyé tó ti ṣe wọ́n ti pè mí fún owó ẹ̀ nígbà Jonathan aláàfẹ́ national award sir. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èpè àti ìgbéraga náà gbé bẹ́ẹ̀ ìgbéraga fẹ́ gba ìgbéraga ṣùgbọ́n ẹni tó gbà tó tún nírẹ̀lẹ̀ jù ní Afọlábí lọ́wọ́ ẹ̀ Sivas tó gbà gómìnà tó tún nírẹ̀lẹ̀ jù ní Nàìjíríà Yoruba State government Kefas
ọ̀pọ̀lọpọ̀ gómìnà onígbèraga ni wọ́n. Bẹ̀tẹ̀ àwọn tó ẹ̀kọ́ ní ìrẹ̀lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ ní mo sọ yẹn mo ní interaction pẹ̀lú wọn. Àwọn tilẹ̀ Yorùbá wa ń bí ń kọ́. Kí ẹ bọ́ fìlà. Onígbèraga kú. Onígbèraga ọ̀lẹ́ identify mọ́ wa torí òótọ́. Torí òótọ́ tẹ̀ ń sọ. Gómìnà náà bá ń pè wọ́n náà wọ́n wà. Ó rò pé àwa ní ìdòwò mo ti pe gómìnà lọ́wọ́ bí nìyẹn owó pẹ̀lú àti sọ bí Taraba. Ọmọ Haúsá. Kò yẹ kó kọ́lé fún mi òbèrè lọ́wọ́ ẹ̀ o. Ọlọ́run lò mí fún mi. Àpapọ̀ àwọn tó wọ́n ti lè wá fún ọmọ orí. Àbúrò dárúkọ. Bàbá ìgbà tẹ́ máa jókòó inú nà pẹ́ẹ́pù eléyìí náà tó tún ṣó pé ẹni yìí èèyàn Ọlọ́run ni simplicity to the core. Mo ń ṣe bẹ́ẹ̀ bó ṣe wèmí láti gba ayé tèmi nìyẹn. Ẹ bá tó fọn yín màá wò pé kí ni fọn yín. Àdúrà bí àrò ẹ wo ìfẹ́ àdúrà. Bóyá kì í ṣe fún mi. Ẹ bá ṣe. Bóyá ìlú tó fẹ́ yẹ ká gbọ́. Ó jẹ́ ìjókòó lẹ́ẹ̀lẹ́. Ara ní ojú ẹ̀. Àánú Ọlọ́run ni. Ẹ sà ọ̀nì láìta mọ̀ sà. Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó